الرحمن الرحيم يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم وإذ يسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعده وأعرض عن بعد فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهروا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير عسى ربه إن طلقكن أن يبدله أزواجا عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات سيبات وأبكار يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ثم الصلاة والسلام على أشرف ولد عدنان محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبع مناهجه إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. mímọ̀ bóyá voice yìí ń jáde. A kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, orí ajẹ́jẹ́ tọ́lọ́run kan ọba ògbò àgbé. Allahumma amin. Náà mi ò fẹ́ jẹ́ kí fídíò yìí mi fẹ́ kó gùn púpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ nígboro lọ́wọ́ lóríṣiríṣi. Ọ̀rọ̀ náà pọ̀ ó yẹ ká oríṣiríṣi ni. Ọ̀rọ̀ pòfẹ́sọ̀ Mbembe, ọ̀rọ̀ Nafiu tó lọ sọ ní bí kọ́nfẹ́rẹ́nsì wọn náà Mbembe, ọ̀rọ̀ àfáàwà náà tí wọ́n ṣe ń ta owó fún ìyẹn náà wà ńbẹ̀. Náà but ní ṣókíṣókí ni mo fẹ́ rán gbogbo wa létí, mo sì fẹ́ bá a padà sẹ́yìn. Mawlana Sheikh Adam Abdullahi Al-Ilori tagammada Allahu biwasi'i rahmatihi, àfáà tí ó ṣàbòsí fún àfáà ẹgbẹ́ wọn. Ma zalama alladhina sabaqahu aw alladhina sabaquhu, wọ́n ṣàbòsí fún àwọn tí wọ́n ti lọ. Wa ma zalama alladhi ayasha ma'ahu, àwọn tí wọ́n bá alladhina ayashu ma'ahu, àwọn tí wọ́n bá lùgbà, tí wọ́n bá Sheikh Adam lùgbà, Sheikh Adam ò ṣàbòsí fún wọn. ولم يظلم الذين يأتوا بعده، àwọn tí wọ́n wà lẹ́yìn Mawlana Sheikh Adam, bàbá ṣiṣẹ́ tí fi ní mọ́ rí pé kí ní tí bàbá yìí ṣàbòsí fáwọn àtàmú bọ́ lọ́la. Sheikh Adam wọ́n ṣiṣẹ́, wọ́n bẹ̀ parí iṣẹ́. Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. Iṣẹ́ tí Sheikh Adam ṣe, Ọlọ́run ní kí bàbá rí parí. Wọ́n ṣàbòsí fún àwọn tí wọ́n ṣáájú wọn. Wọ́n ṣàbòsí fún àwọn tí wọ́n bá tọ́jọ́ lùgbà. Wọ́n sì ṣàbòsí fún àwọn àtàǹbọ̀ àtàwọn tí wọ́n mọ̀ wá lẹ́yìn. Àìṣàbòsí tí Sheikh Adam ṣàbòsí yìí, òun ló fà tó já sí pé orúkọ wọn ò parẹ́ lónìí, torí pé ẹni tó dúró láti yí orúkọ olóko tó yí ilé onílé, ilé tárí yóò mọ̀ tẹ́lẹ̀, àwọn bàbá ilé ìkọ̀rọ̀, ilé igbá, ilé àwo, ẹni tí ó bá mọ ilé ìkọ̀rọ̀ àbí tí ó bá mọ ilé bẹ́gọ́rẹ̀ àbí tí ó bá mọ ilé igbá àbí tí ó bá mọ ilé àwo, àbáwọn ilé láwọn ilé tí ń bẹ lónìí, tó ṣe pé àwọn àfáà wà níbẹ̀, bóyá nínú Ìlọrin àbí lágbègbè àwọn ìlú tó rọ kíkà lọrin, ṣùgbọ́n kó wá lọ síbi ilẹ̀ Ẹgbó, àwọn ilẹ̀ tó jìn àbí kharij Nigeria. Sheikh Adam ló jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn, kì í wá ṣe lọrin nìkan, àti àfáà ìlú Ìbàdàn, àti àfáà Abẹ́òkúta, àti àwọn àfáà ìlú Èkó tí wọ́n pinlẹ̀. Sheikh Adam ló jẹ́ ká yóò mọ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn àfáà ní ìyàfáà làwọn náà tí wọ́n ní mímọ̀, lọ́gbọ́jọ́ ìyàfáà ni, irú ìyà báyìí ni, tí àbá yìí ló kàn. Ó bí èlò ní ìtọ́jú yá sí pé wákà lásán ló kàn dá,
bàbá Sheikh Adamu wọ́n bá sọ di wọ́n bá tàhálà rẹ̀ sí abiyat shariya, wọ́n bá sọ di ilé orin lárúbáwá tí àwọn èèyàn tí bàbá bá fi ìpara kún tí wọ́n lo ìkírìmù tí wọ́n fi pa wákà yẹn, ìgbà tí èèyàn bá kà á jáde èèyàn rẹ̀ ṣùgbọ́n bàbá yìí ló kọ ilé yìí. Bàbá kan ní ọ̀rẹ́ tí orúkọ bàbá náà wọ́n ní bàbá náà dá wákà wípé kéwù wá la kéwù kan wá ẹni bá fẹ́ kó kárí ìlú wa ẹ̀kìlù bọ́ ẹ̀kọ́kọ́ á sọ̀rọ̀ kẹ máa bá wá kí ibò sí ebi. Sheikh Adamu wá fẹ́ bá bàbá yẹn, wọ́n rí pé wákà tí wọ́n dá yẹn wákà tó dáa ni. Sheikh Adamu wá fẹ́ bá wọn fi parapá ó lè bùnkà lọ́dọ̀ kó lè ní ìdíjòkó nínú èdè lágbára. Wọ́n ní lè lẹ́yìn ní akọ ní àkàrà ìjìnà kí n wà láàkí nǹkan wá òun nìyẹn. Bàbá wa sọ di lẹ́yìn ní akọ àkàrà ìjìnà ẹni bá fẹ́ kó kárí ìlú wa بطلبوه حيث كنا ومن يريد لدينا ẹni bá fẹ́ kó kárí ìlú wa فليأتنا حيث كنا kó wá bá wa bí dábá wa. وزادوا لا بد منه كي لا يجوع لدينا وزادوا لا بد منه كي لا يجوع لدينا. ẹ̀kẹ́ olúbọ̀ ẹ̀kọ́kọ́ aṣọ kẹ máa bá wa kí ibò sí ibi kí la yajua ladaina. Ta ni ó gbọ́ orin ẹ bó ti lárúbáwá àti yorùbá tí mi ò ní dùn? àwọn ọmọ bàbá tó kọ́ nígbà tí àwa wà nílé kéwú la ka kéwú débẹ̀ tẹ̀fsírì nínú tẹ̀fsírì àìmọye táwọn ọba mudirul markaz Sheikh Muhammad Habibullah tí wọ́n ka kéwú gbàbẹ̀. gbígbọ́ rẹ̀ inú wọn máa dùn pé bàbá dùn ní ẹ ni wọ́n wá wò pé bí mọ̀ táwọn náà mọ̀ káwọn fi kún tọ́lọ́run gun bàbá yẹn lẹ́gbọ̀n. Sheikh Adamu wọ́n máa ń ṣe dáadáa sílé gbogbo oníkálùkù ni wọ́n fi já sí pé gbogbo ẹni tó bá ń ṣe àbòsí sí wọn lónìí wàláhì kò lè mú ẹ̀san ẹ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run ní foríjì o. torí bàbá yẹn ọba nǹkan ní nǹkan rú wọ́n á sì bà nǹkan ní nǹkan jẹ́. sọ ẹni tó bá dìde pé àfi bí òun ṣe fẹ́ gbé iṣẹ́ bàbá yẹn àti dáwọ́là bàbá yẹn ṣubú torí pé òun fẹ́ gbé tòun dìde ó ń tan rẹ̀ ní o. sọ̀rọ̀ yìí pé 2017 ni Mọ̀lánà Sheikh Adamu pé 100 ọdún tó bá yá sí pé wọ́n ń bẹ láyé, that is 1 century. a sì rí kà nínú àdìsá nẹ́bì wípé a mọ̀ gbé ẹlòmíì dìde yujaddidu amra dinihi tí ó tún jẹ́ mujaddid tí ó tún gbé tuntun alẹ́rùgbá eléyìí tó gbé tuntun wá láti 2017 dáwọ́lá Sheikh Adamu la ṣe ń lò lọ a ṣe ń lò lọ ẹ tún fẹ́ lọ 100 mi sí kò sẹ́ni tó lè gbé ṣubú torí pé iṣẹ́ tí wọ́n ṣe kọjá pé kó kàn kákan gbàgbé ẹ̀ just like that. La yunsa abadan Sheikh Adamu ṣe gbàgbé wọ́n á sì lè gbàgbé kò sí bá àfàbòsí kún bá fi ọ̀tẹ̀ kún dáwọ́lá àwọn ò lè ṣubú. wọ́n jẹ́ number 1. àwọn èèyàn jáde lórí pòfẹ́sọ̀ tí wọ́n ní ó sọ̀rọ̀ tí ò dáa
sí Maulana Mudirul Markaz ibẹ̀ kọ́ láti kọ́kọ́ gbé ẹjá kọ́kọ́ gbé lọ́dọ̀ Nafiu yìí mo fẹ́ kó ṣe fídíò àbí tó bá ní ẹni programu kan tó bá fẹ́ lọ kó wá búra kó gbé Al-Qur'an kó búra pé ẹni tí mo fẹ́ sọ yìí tí mo fẹ́ bí léèrè torí pé nígbà tó dé conference yẹn ó ti sọ tipẹ́ ó ti sọ àwọn kan tipẹ́ tó wà ní Markazi kò ń ṣe lé wọn kọ́tà Wahid kò ń ṣe lé ẹ̀sìn kìnnì kan ní ìgbàwọ̀ ó ti máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn tipẹ́ ṣùgbọ́n lè tó wá sọ ní bí conference tó lọ ó tún wá ń sọ ń bẹ̀ wípé Sheikh Adam wọ́n sọ nínú tírà wọn wípé kí ẹ máa mú ẹ̀sìn lẹ́rú kò dáa gbogbo tí Sheikh Adam ṣe lánàá àwọn tí wọ́n ń bẹ níbi iṣẹ́ wọn sí wọ́n ti ń parẹ́ ó ní wọ́n kọ́ wọn lóògùn ó náà wà láwọn tó kọ́ ó kọ́dà ó kọ́ ní right up lecturer ló pẹ̀rẹ̀ o he is a lecturer ṣùgbọ́n ohun tó bá kọ àtọ̀rọ̀ tó bá sọ kò júwe pé lecturer tó yẹ ká bá àmánà ilmiya àmánà àdàbíyà tó yẹ ká bá lọ́dọ̀ ẹ̀ àbá lọ́dọ̀ wọn. ó sọ mo wá fẹ́ kó búra bóyá tó bá lọ ẹni occasion kan kó wá sọ pé ìgbà tó ń wà Markaz torí Markaz ló ti kéwú Markaz ló ti kéwú ṣùgbọ́n òun náà wà náà tó ń takò Markaz ẹ̀sìn tó bá fẹ́ lọ sí ẹni occasion kó gbé Kùránì bọ́ ìgbà tó ń wà Markaz wọn kó àwọn ní Tawhid ọwọ́ Mudirul Markaz lè ti gba ṣàádà rẹ̀ torí àsìkò kan náà pawápọ̀ tààjọ kéwú ìgbà tí wọ́n ń ṣe ṣàádà Thanawi lèmi ṣe Sarabiya lèmi ṣe Rọ́bíà kí ṣe pé yá o ti jáde kan tipẹ́tipẹ́ òbá àwọn agbádá jù bẹ́ẹ̀ lọ òbá àwọn kankan jù bẹ́ẹ̀ lọ ìgbà tí wọ́n ń ṣe Sarabiya torí classmate bàbá ọ̀tẹ́ni classmate tátúnilọ́ àfáwà Kọ̀bọ́rù ṣúgà classmate ni wọ́n Dr. Bugbe ní University of Ilorin classmate ni wọ́n. So ọdún mẹ́ta ló fi senior mi kìí ṣe bóyá ẹ̀ tí wá jáde a sì mọ̀ ìrọ̀ ákìlò sì gbé ó ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ ẹ̀ dáadáa jáde pẹ̀lú tó ń sọ yìí wípé bàbá Mudirul Markaz yìí ló fẹ́ tó àwọn ọ̀rọ̀ yẹn fún ẹni ó mú àwọn èèyàn lẹ́rú torí pé ó áyánà rẹ̀ ó sì ṣáàdà rẹ̀ nígbà tó ń bẹ lókè àbí Markaz ò kí ń kọ́yàn Tawhid wọ́n ń kọ́yàn ní àkídà gbogbo ọkọ̀ ní Markaz kan tẹ̀lé àkídà Abdulwahab Najidi lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ gbogbo ọkọ̀ kẹ́bù Wahab Najidi tó dé ní Tawhid ní àkídà àti wàhálà Islam Ànábì ló gbogbo Ànábì ló kọ́ wa so tí Markaz bá ti wá tẹ̀lé manhaju Salafiyya àbí kílẹ̀ pé kò sọ di pé kẹ́ wá sọ ayẹyẹ di ọ̀tá àbí kẹ́ sọ pé ẹ fẹ́ fọ́ ayẹyẹ kò possible tó o bá ti lè búra pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú tó ń sọ ń pa ẹ̀ tó ń sọ wípé Sheikh Adamu wọ́n kọ́ lẹ̀ pé
kí ẹ mọ́ múni sí lọ́rú wípé markaz yàní tahrir at-talaba min al-ubudiyya kí ẹ tú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kúrò ń bi pé à ń ṣe irú àwọn àfáà tí markaz bá tún fẹ́ tú yẹn lẹ̀ tí wọ́n bá tún fẹ́ ṣe sí markaz tó fẹ́ ṣe ju bó ti lágbára lọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá lọ ilé kíwù kan ìfẹ́ dárúkọ àwọn sẹ́ẹ̀tì yẹn tó bá lọ kí àwọn ilé kíwù kan o lè lo 30 years o lè lo 40 years kó bẹ́ẹ̀ lò ní ìkú sílé kíwù markazi máa kó ẹ fọdún mẹ́rin péré látọdún mẹ́rin tó bá wù ẹ́ o lè ká sànàwí ọdún mẹ́rin àwọn kan bẹ̀rẹ̀ wọ́n ti di professor lẹ́nu ọdún mẹ́rin náà kà ìdájí náà kà markazi tó fi di nǹkan tádà ẹ̀ markazi máa kó ẹ lọ́dún mẹ́rin tọ́wọ́n bá sì ti kú ẹ tán wà ní ìdààbò fẹ́lá àrídì kálá ṣùgbọ́n wà múdú látùbálú alìmọ́nàṣà olóòmọ́ lẹ́sà yẹ̀dìrí àrìjálú alìmọ́hóm ànàkùn fìlàílmì àkàtàbọ̀ ìjìbálú markazi ní ẹ máa lọ àti yọ̀ǹda yín so markazi wa atal orí agbẹ́rin tí ṣíkàdá mú fi lé ẹ̀ náà lọ́ṣì wà ókè gbogbo bẹ̀rẹ̀ tó wáyá sí pé tí ọ̀rọ̀ ọdún bẹ́ fi ń kéwú kọ́ ló ń sọ tó bá sì já sí pé torí pé pẹ́nìkan bá kọ̀ rẹ́ ti wọn òun ni àwọn ọmọ kéwú wa ní àwa la kọ̀ kìíní kan ní ńlá àbòsílẹ̀ ń ṣe tí mo bí markazi bá sọ̀rọ̀ mo bí markazi sọ̀rọ̀ several times tí ó sọ fún yín pé kò sẹ́ni tí yóò ṣe mistake mo lè ṣe mistake o àmọ́ ìwọ tó fẹ́ correct mi màá rí ẹ̀rí tó fẹ́ fún mi ẹ̀rí tó fẹ́ mú wa wà wípé ẹ̀rí yìí ó gbé tọ̀dọ̀ mi ṣubú ó ju tọ̀dọ̀ mi lọ màá gbà fún ẹ èmi náà sì rí pé ó ní point several times mo lè ti sọ. tí wọ́n dúró sọ pé lọ́wọ́ làwọn ni àbí wọ́n sọ wípé àwọn làwọn ọmọ tí ó jì ní all over the world gbogbo nínú ọmọ ìpẹ́ ń ṣàbòsí ni ọ̀tọ̀ ní nǹkan tẹ̀ ń jà fún wallahi ọ̀tọ̀ ní nǹkan tẹ̀ ń jà fún kullukum ta'rifun annakum tajlimuna al-mudir والمدير لا يستحق أن يلام kò lẹ́tọ̀ọ́ ebi tẹ̀ ń bu ẹ̀yin náà mọ̀ pé ìjà lára lè ń jà ókè èèyàn sọ̀rọ̀ táǹsì ọ̀rọ̀ ìwà tẹ́ ẹ lọ́rùn wọ́n ṣe fatiwa kan fatiwa ìwà tẹ́ ẹ lọ́rùn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ọlọ́dún àárí àwọn mùdírù pẹ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí lọ́dọ̀ tèmi èmi ò gbá wọlé tí ò ní sí ègbú bẹ̀ torí ẹ̀rí tèmi lélẹ̀ ẹ̀rí tèmi lélẹ̀ ẹ̀rí tèmi lélẹ̀ tí ò ní sí ègbú bẹ̀ tani ò ní tẹ̀lé ẹ̀ bẹ̀rẹ̀ tó jáde ní ọmọ bàbá ádámà ẹni òkùnkùn ní o ṣètánì ní o ẹ mọ́ tẹ̀lé o kìíní kan ní o. wọ́n ní ọ̀rọ̀ tútù ló mú obì yọ nínú ẹ̀yìn obì lápò ọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ míì náà tó tún yàtọ̀ sí sísun náà ló ń mú èèyàn fadà yọ pé tó ń mú èèyàn fadà yọ. So àbí wọ́n fẹ́ correct yẹn wọ́n á bẹ̀rẹ̀ ibú wọ́n á bẹ̀rẹ̀ gbà so òun retí kẹ́ni yẹn wá fi ẹ́ lẹ̀ gbogbo èèyàn kéèyàn tó bá wù ẹ́ kó jẹ́ kò ní gbà fún ẹ èmi náà sì ní gbà fún ẹ torí mo ti rí pé
ohun tó ń sọ yẹn gẹ́gẹ́ kọ́ ló fẹ́ kọ̀rẹ́tì, ìdí yẹn gẹ́gẹ́ ló fẹ́ ló ń bínú. lọ́dọ̀ wá dá yín padà lọ́dún tí gbogbo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hijab tí wọ́n ní hijab kì í ṣọ̀rọ̀ yẹn kò ń ṣọ̀rọ̀ yẹn àádà ni kò ń ṣe ìbádà, ẹni tó bá lọ nìkọ́ọ̀bù jáde kò ń ṣe hijab, astagfirullah, nìkọ́ọ̀bù kò ń ṣọ̀rọ̀ yẹn, ẹni tó bá bojú ló ń jẹ́ nìkọ́ọ̀bù, ẹni tó bá bo irun orí ẹ̀ ló ń jẹ́ hijab lọ̀rọ̀ yẹn. Mùdírù wa ń sọ wípé nìkọ́ọ̀bù yẹn àádá tó ń wà laysa ìbádà. ọ̀rọ̀ ṣe kára mọ́ náà kọ́ lẹ̀ wọ́n ṣe já sí bí ẹ̀yin èèyàn burúkú yìí, ẹ̀yin ọmọ játijàti tẹ́ ẹ bá fẹ́ wà kẹ́tẹ́ fi tako Mùdírù ẹ lọ lu ọ̀rọ̀ Sheikh Adam, ṣùgbọ́n tí Mùdírù bá ń fa ọ̀rọ̀ Sheikh Adam yọ pé bàbá gan jẹ́rìí ọ̀rọ̀ yìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹnu ara nǹkan púpọ̀ ni bàbá kọ. ẹ wá ń ṣe kọ́nfẹ́rẹ́nsì ọ̀rọ̀ Sheikh Adam lẹ́wà fi ń jẹ́rìí, ọ̀rọ̀ Sheikh Adam lẹ́yìn wá ń sọ. admin dákun àwọn tó bá ti ṣe wọ́n yẹn ṣá máa bá mi blọ́ọ̀kù wọn, kò jẹ́ ilé máa bá mi blọ́ọ̀kù wọn, wọ́n yàgbá àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù yẹn wọ́n ti wà lórí admin bá wà ní kinní ṣá máa bá mi blọ́ọ̀kù wọn, àmọ́ tí o bá ṣe èmi náà fúnra mi èmi náà mọ blọ́ọ̀kù ẹ̀, èmi náà mọ blọ́ọ̀kù wọn sí. Naam, bàbá wa sọ wípé nìkọ́ọ̀bù kìí ṣe ọ̀rọ̀ ẹ̀yàn kí obìnrin bo gbogbo ojú ẹ̀, kìí ṣe ọ̀rọ̀ ẹ̀yàn, àádà ni kò ń ṣe ìbádà, kìí ṣe pé bí wọ́n tó bá bojú rẹ̀ ó wá di pé yóò ní ládá tó lọ́wọ́ fún gbogbo yìí rẹ̀ gbà ó wà ní tíra Islam yóò lọ gbọ́dọ̀ gbogbo yìí rẹ̀ gbà, ṣùgbọ́n ìgbà tó Mùdírù báyìí fa ìgbà tó padà yá tó di pé láàárín ara yìí tí jà dé àti ráwọn nínú yìí tó bọ́ sàgbé ẹjọ́ bá wọn sùn tó wọ̀ náà nìkọ́bù bá ń pariwo yìí ṣọ́rọ̀ yẹn ní tí Mùdírù bẹ́ẹ̀ sí pariwo ẹ̀ ń bá ìjàngbà náà ni ìwọ́n wá láti jáde lónìí òun sọ yí pé kò ń ṣọ́rọ̀ yẹn kíní kan nígbà tí jáde láàárín ara yìí. ṣèwọ́n láti fẹ́ tako Mùdírù ẹ̀fẹ̀ lu ọ̀rọ̀ Sheikh Adam, ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ tí Sheikh Adam bá sọ tí ò bá gbè yín ẹ máa sọ pé in tí wọ́n kọ ìyẹn kò lọ nínú ẹ̀sìn ẹni wọ́n yìí ṣàfẹ́ ẹ̀sìn. wọ́n wọ́n sọ̀rọ̀ nìkọ́ọ̀bù títí nígbà tó padà yá ṣe padà gbà bẹ́ẹ̀ gbà. kódà ìgbà náà ẹ fẹ́ wọ àwọn láwà ní mára torí àwọn láwà ní àwọn gangan wọ́n ní oore ju ẹ̀yìn tẹ́ ń pera ní sàràfíà ẹ̀ lọ. torí àwọn ni wọ́n kọ́kọ́ ń lo ẹ̀há, àwọn ní sì mọ́ bẹ́rí wọ́n fi ń lo ẹ̀há. ìwọ́n tó pé ara ẹni Ọlátúnjí ẹ mo ti blọ́ọ̀kù ẹ o, mo ti gbé ọ̀rọ̀ ẹ mo túmọ̀ kọ́ ò lè rí kọ mọ́. náà ẹgbẹ́ kejì ìgbà tó tún yá sí Mùdírù tún pọ̀ ń bẹ̀ wọ́n tún bọ́ sórí ọ̀rọ̀ Sahih Bukhari. Mùdírù ń try láti jẹ́ kí gbọ́ wò pé àwọn bẹ̀kìláàtù kan ti wọnú tíra yìí eléyìí Ànábì kan ló sọ eléyìí Ànábì kan ló sọ eléyìí ṣé wọn bẹ ti jáde tó. nígbà tó padà yá lára àwọn kan nù yẹn ni àdìsí yìí ọ̀rọ̀ Ànábì kọ́ kíní kan ni sọ́wọ́ Ànábì wá ni ṣé kíní kan wá ni ní ìwà Mùdírù sì ti ń pariwo ẹ̀ sí ogbó létí ẹ̀ gbọ́. èyí ló fi sọ wípé ìjà tẹ́yìn jà yìí ìjà alára ni o
bàbá rẹ̀ ó pariwo ló dáwọ́là sọmọ náà tún wá kọ̀ǹtínú òun ní nǹkan tó ń ṣẹlẹ̀ o ìgbàlára ni o kò sí kankan torí bí ẹ̀ sì fẹ́ appreciate Mawlana Sheikh Adam ni ẹ̀ fẹ́ appreciate Mawlana Sheikh Adam. àìmọye ọ̀rọ̀ ni mùdírù ń sọ lórí pé mùdírù ń pèpè pé kí àwọn èèyàn mọ́ rí Islam wa yìí sí ẹ̀sìn jàgídíjàgan sí ẹ̀sìn ìnira káwọn èèyàn rí sí ẹ̀sìn àlàáfíà. هذا دعوة المدير eléyìí ní pèpè tí mùdírù ń pe àwọn èèyàn lọ sí pé ẹ̀yà ń tà ń pè ìdíkùnú fi sílmi káàfà ibi àlàáfíà ní kẹjá gbogbo kìí ṣe bí ká rí lè ká ní kèfèrí ni kìí ṣe bí ká rí lè ká ní ẹlẹ́bọ ni kìí ṣe bí ká rí lè ká ní kò ṣe mùsùlùmí ó pàdé ìrìn ara ṣe olóò ṣe mùsùlùmí. gbogbo àwọn kan tí mo dúró ń pe ọ̀pọ̀lọpọ̀ wa lọ́nà yẹn kó tó di pé ẹ wá yí mọ́ ẹ lọ́wọ́ ẹ ló ń bẹ̀ sí ọlọ́wọ́n ọba jẹ́ láàrin ta ló ń bẹ̀ sí ọlọ́wọ́n ọba jẹ́. mo wá fẹ́ sọ̀kalẹ̀ sọ́dọ̀ pòfẹ́sọ̀ ẹ̀ ibi tọ́rọ̀ tí ń bọ̀ wá ní o pòfẹ́sọ̀ yìí ó dúró ń dúró pé òun wà láàrin gbùngbùn láti ṣàtúnṣe nígbà náà wallahi ọgbà aládé àtìgbà náà nìbí sì ti mọ̀ pé ní mùnáfíkí ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lọ́wọ́ àwọn èèyàn ṣe ọmọ kí ó ti máa ń lọ́dọ̀ àfáà rẹ̀ tí ó yà ẹni ẹmọ́jọ sún ẹ̀yìn èèyàn burúkú ni ìbúrò tí ẹ̀ ní gbọ́ tó bá lọ rìn èèyàn fún láìdá kò ní gbọ́ kò ní tẹ̀lé ẹ̀ tó láwọn èèyàn máa ń sọ pé àwọn ọmọ yẹn ni wọ́n ń kọ̀ǹtú ẹ àwọn ọmọ yẹn ni wọ́n máa ń sọ̀rọ̀ fún àwọn yẹn náà ń ba ẹnìkan jẹ́ ta ló ń ba ẹnìkan jẹ́ ṣé ó wá jẹ́ bèbí tí wọ́n máa sọ̀rọ̀ sílé tí wọ́n fatẹ́gùn sí lára àbí tí wọ́n máa sọ̀rọ̀ sí lẹ́nu ẹni tó gbẹ́ ní tó gbẹ́ lẹ́yìn ṣẹlẹ̀ yóò wá rí ẹnìkan fún pé kò dá àmọ́ gbáyé mi tí mo pòfẹ́sọ̀ yìí pé pòfẹ́sọ̀ yìí munafik ṣèyí ṣọ̀run ni kò dúró dédé kò sì ní dákẹ́ tó dé báyìí kọ́kọ́ rí ẹ̀ mo máa observe yẹn dáadáa tí bá ti kọ́kọ́ rí ẹ̀ nìyẹn ìgbẹ́ tí mo rí ọmọ kan tí ó orúkọ àwọn ìsàlùmọ́ká fọ́kọ̀ ìsàlùmọ́ká fọ́kọ̀ mo rí à kí ló ń ṣe àwọn òun lẹ́gbẹ́ rẹ̀ nígbà tó jáde tó lẹ́nìkan fẹ́ fún ẹ 1 million pé kò mọ ẹbí mi dúró èmi ìzì mọ́ ẹ́ mo ti mọ orí èèyàn tó jẹ́ tẹ́lẹ̀ ṣé ẹsẹ̀kẹsẹ̀ lèmi ti jáṣẹ́ pé eléyìí kan fẹ́ fi wá sympathy lọ́dọ̀ àwọn èèyàn àti wá kíní ni o eléyìí ẹ̀sàlúyà káfàkà ẹ̀sàlúyà kọ́dà ó ti ṣoore ó ti fi bú mi torí pé mo jáṣẹ́ rẹ̀ ìgbà tí mo rí orin tó ṣe mo sáà rí pé àwọn ìtẹ̀rọ̀báàt ó pọ̀ bí àwọn orin ẹ̀ nínú wa ní fún léṣì kankan lórí lé mi gbéwájú ó pọ̀ لكن كلما وجدتك تكتب شعرا جيدا إن شاء الله سأحاول أن أردك tó bá ti kọ orin gidi ṣòro fìdí ẹ̀ lórí wà tó bá kọ orin gidi tó jẹ́ sí pé qasidatun adabiyyatun ra'i'a tó bá ti kọ́ ẹ bá ń sọ fún bí tó bá ti kọ́ orin gidi èmi máa ṣe rọ́dùn fún but báwo ni wọ́n fún ẹni tó wá sí pé orin rẹ̀ mọ̀ wọ́n jẹ̀n orin tó ti wọ́n tó ti ní ké tí ò balance ó ń fún orin yẹn tó búni ó lọ dìde lọ studio ní o ok nígbà mi náà jẹ lílé yìí ó kọ orin fún búni àmọ́gbà tí mo wí orin onígbò orin yẹn orí ọlọ́run owó lẹ́sẹ̀ láti gbà náà gbà tí mo ti wá gẹ́ẹ̀tì ẹ̀
mo ti notice ọmọ yẹn tipẹ́tipẹ́ mo ti ń follow ẹ̀ so eléyìí wá tó fẹ́ jẹ ni tó padà wá rí bí àbí òrí bẹ́ẹ̀ gbà táwọn èèyàn pè ṣe wọ́n gbọ́n tó sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe sìn ẹ jẹ́ kí n gbé mọ́bẹ̀ so ìgbà náà ni mo ti ń notice professor rẹ eléyìí kò ṣe because tó bá wá sí Markaz lọ́dọ̀ mùdírì ẹni tó sọ pé mùdírì olódo ni yìí o ǹjẹ́ tó bá wá sí Markaz lọ́dọ̀ mùdírì mo máa ń wà ń bẹ́ o nínú àlàálámà ni mo ń pè wọ́n ṣe ti gbé tànákùrù ẹgbẹ́ sì máa ń pè ní àlámà ni pé àgbà onímọ̀ tó wà ní grade 1 àgbà onímọ̀ àlàálámà ni wọ́n pè fadilatul mudir àlàálámà bó ṣe máa ń pè wọ́n nìyẹn àbíkó ní mọ̀ọ́lánà ọ̀gá wa mọ̀ọ́lánà ọ̀gá wa tí èyí wà lọ sí ibi tó ti ní kó wá sọ̀rọ̀ tó fẹ́ ba òde olóde jẹ́ mo rò pé ibi tó lọ tó bá kìtàbù lọ mo rò pé ibi tó lọ yẹn ní bá kìtàbù yẹn mo rò pé àwọn èèyàn gbọ́n bí àwọn èèyàn máa kábàámọ̀ gbé mi ṣe rí ní o ìmọ̀ bẹ́ẹ̀ ló mi ṣe rí o àwọn èèyàn máa kábàámọ̀ pé inú ìyẹn làwọn gbé máìkì fún un ìwà ń bú ọmọ ìlú wa iwájú wa nínú ìlú wa àrígbé kò sí fídíò mi tó tún tẹ̀lé ọ̀rọ̀ yẹn bóyá wọ́n padà ṣe jáde ní bóyá wọ́n padà ní kó ṣe kí nìkan ọ̀nàláwàdì ó lọ ló ń lù wọ́n fún ẹ máìkì pé kó sọ̀rọ̀ ṣẹ́ni wá bú ẹ̀ ń bẹ̀ ṣẹ́ni wá bú ẹ̀ ń bẹ̀ ìbẹ̀lẹ̀ wá dé sí lọ́wọ́ ní ẹnìkan olódò ṣe ẹ̀ ti mọ̀ pé kán fún yẹn ní ustaziya kán sọ pé yẹn ustaziya ṣe mọ̀ pé ó yẹ ká máa wò pé báwo náà ṣe ń gba oyè pòfẹ́sọ̀ yìí gan kò yé wa náà báwo náà ṣe ń gba pòfẹ́sọ̀ yìí kò yé wa mọ́ torí pé àwọn pòfẹ́sọ̀ táwa mọ̀ tí wọ́n jẹ́ pòfẹ́sọ̀ gidi wọ́n ẹ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ wọ́n ẹ̀ fi gbogbo ẹnu fi sọ̀rọ̀ wọ́n máa ń ṣe ọ̀rọ̀ kù gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n pé ọ̀rọ̀ yìí mo ti wo sàkún rẹ̀ mo ti bí ọ̀rọ̀ yìí tí n bá sọ orí eléyìí ó lè dá wa lálẹ́ tí n bá rí eléyìí ó lè bà nǹkan jẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tẹ̀sán wọ́n ti dàgbà nínú ẹ̀kọ́ àwọn ni wọ́n ń pè ní professor kò kàn ní gbogbo máa sọ̀rọ̀ anyhow so ṣùgbọ́n òun gbẹgbẹ́ professor yẹn ìjà lára lọ́wọ́ ìjà ìkankan ló ń ká lára táwọn èèyàn mọ̀ orúkọ Markaz ló ń lò Al-Markaz kíníkan òun ló ń lò tí mùdírù wá sọ wípé ara kí ló lórúkọ Markaz fún tìrá àwọn bàbá yín náà lórúkọ tí wọ́n ń jẹ́ ó ṣe ń lò tàwọn bàbá yín ẹni tó sì kọ́kọ́ gbé kẹ́límọ̀ Markaz wá sí Nàìjíríà yìí Sheikh Adam ni Sheikh Adam òun ni ìgbà tó mọ̀ wípé ẹni yí olódo ni ilé èdè orúkọ tí bàbá rẹ̀ establish ilé èdè ń lò tó ń jẹ káàkiri àgbáláyé ṣèbí Sheikh Adam ló ṣiṣẹ́ yẹn ní Masari wọ́n mọ̀ pé Markaz kan bẹ̀ ní Morocco wọ́n mọ̀ pé Markaz kan bẹ̀ Nàìjíríà alamul Islami wal alamul Arabi wọ́n mọ̀ pé kẹ́lìmọ̀ Markaz Sheikh Adam ló ṣiṣẹ́ òun ṣe lórúkọ bàbá tiẹ̀ àbí òní bàbá àyíṣe bàbá rẹ̀ ní òní nǹkan tó dá sílẹ̀ ni bí wọ́n ṣe yọ orúkọ nínú tí bàbá tiẹ̀ lè dá sílẹ̀ kí wọ́n náà wá lò wọ́n láwọn orí pípò yìí ẹ̀kan máa ń fẹ́ tọ́yẹ̀ ń jà ní tábàlà ní sọ̀rọ̀ sáàmù wá wò ó rẹ̀ kẹ máa àtàkì àfáwà ni àyè dídí jáde èyí ni máa ń tọwọ́ bọ̀ ọ̀rọ̀ kò sẹ́ni tí ó gbà kí wọ́n fi ọwọ́ àbùkù kan àfáà rẹ̀ tí ó wà dákẹ́ àfẹ́gbẹ́dágbẹ́ máa lè
sí ní tí gbà tí ó sọ pé wọ́n fẹnu àbùkù kan àfá ẹ̀ ó wá dákẹ́ inú ẹ̀ wá dùn àfihàn tó bá jẹ́ ọmọ àlè àwọn òsì ní gbígbé jáde ká sọ̀rọ̀ sí ẹ̀ àfi tó ń tọ̀ wọ́n bá kọ lẹ́tà sí àwọn èyí sì fẹ́ kí wọ́n ṣẹlẹ̀ wọ́n láyà fẹ́ kí wọ́n ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá sọ̀kan tá a dákẹ́ fún yín ìyẹn tún wá di àgbàsí lára ẹ tún wá sọ mí àtúndákẹ́ fún yín ẹ tún wá sọ mí àtúndákẹ́ fún yín ṣé bá ti máa dákẹ́ lórí lẹ́yìn ó máa àtàkì wa àfihànmọ́kọ́ máa ní wọ̀kíl tó lè lè ká mẹ́ká lẹ́lẹ́ aláwàfà ìlkẹ́lẹ́ àwọ̀ bá kásìhì wọ̀lámú kásìrìhù wọ̀ṣáwẹ̀ wàrá mayàwó àkásárò ní àmùsìhì wájú mani istagibaka hajra likila wahabu kalima lihudi fi ramsihi wakuntu lil khilli kama kana li bó bá ti wọ́n fún wa lẹ́kùnrẹ́rẹ́ àwọn náà ṣe wọ́n fún gbogbo bó bá ṣe sí náà ni wọ́n gbà jẹ́jẹ́ láfáwá jókòó kí ló bẹ̀rẹ̀ àtàkẹ́ kí ló ṣe fún yín ṣébi ọjọ́ ẹ̀sìn rẹ̀ ṣé wọ́n ní ìyapẹ́ ẹnu lọ́rọ̀ ẹ̀sìn ní ilẹ̀ lárúbáwá ni ṣé wọ́n bú yàrá ìyá wọn àbọ̀ bú àbálákù bàbá wọn ni. Kò yẹ kó rí lọ bẹ́ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó rí wá pé ẹ jẹ́ kó rí wá pé àfáàwọ̀ èyí ṣe gbé ìtayé tẹ̀tẹ̀lé mọ́ sọ̀rọ̀ gbogbo àjọba tó bá markaz wọ professor yìí يحترمك المدير دائما كلما زدت المدير والمدير يحترمك شيء مدير وكلا بكلين وما نقول لنا ẹni àpẹẹrẹ àwọn mùdírù mọ́ wọ́n ṣe ṣẹlẹ̀ àbùkù wọ́láhí wọ́láhí wọ́n máa ń pẹ̀yẹ̀ lẹ́ni ìwọ tó o bá mọ̀ wà á mọ̀ pé ẹni tí mọ́ ń dí ìyàní daiman yakunu ala al-haqq orí òdodo ló máa ń wà orí òdodo ni mo fi pè wọ́n níbi kí ní jẹ́ ilé tí mo pọ̀ sí pé nasirul haqq bil haqq tí mùdírù bá ń bá ẹ̀jà tẹ́ ẹ bá jọ ọjọ́ pẹ̀lẹ́ nìyẹn nígbó dá ìmọ̀ lójú ní pé o lè wí nìyẹn torí pé yóò ti gbé àwọn àgbémára kan mọ́ra tí ò ní fi bá ẹjà bóyá mistake ni ó ṣe nǹkan báyìí bóyá mistake ni ó ṣe nǹkan báyìí bóyá mistake ni ó lè ka bí i 15-20 àwọn ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ò bá mọ̀ wọ́n wá wò pé àbí aláṣẹ́jù ní mùdírù yìí ni àbí kíní ni kí ló dé wọ́n gbélé ìjà ara oníjì òní lajúlẹ̀ kíta lùgbọ́ kú wọ àní ti torí pa fẹ́ ṣèyàn káwá sọ wípé a fẹ́ máa mú nǹkan mára tí ó sì pààyàn sára lọ́nà tí ẹgbẹ́ lọ́nà tèmi kálàfíà dé ó dájú pé kí n máa mánéjì èèyàn kó sì máa parí lára wallahi láàdín ṣùgbọ́n pọ̀fẹ́ ẹ̀yìn bẹ́ẹ̀ jẹ́ bí torí àmọ́ pé gbọ́gbọ́n yìí ń bẹ̀rẹ̀ gbogbo ẹgbẹ́ máa ń ṣe gbogbo ẹ máa ń ṣe attack tó pọ̀ ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ ṣe ń ṣe attack yìí tó ẹni yìí ń jù lọ ní sípò yẹ kó sun ní ni ẹwà tó ọdún tó ti ń bá fa àìmọye lónìí ló ti bá a lọ kódà ní mi sọ pé kìíní kan ọlọ́run òun tọrọ kú fún lágbájá òun ní ṣáájú mùdírù yìí kù ṣíkò kò yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹni tọ́lọ́run fẹ́ ni ẹni tọ́lọ́run ránṣẹ́ ni ẹni tọ́lọ́run gbà fún ni ṣíkò yẹ kẹ́ ẹ mọ̀ ni. ṣíkò yẹ kẹ́ ẹ mọ̀ ṣe ibẹ̀ ni màá ti wá wọ tọ̀dọ̀ àfáà wa torí bí àfáà wa ni wọ́n orí ọmọ àfáà wa náà ni
bí mùdírù náà ṣe jẹ́ àfa wa tí mùdírù kan tún yàtọ̀ sí tiwọn ni torí mùdírù dídì kọ́ wa kí n báyìí ni wọ́n wọ kíláàsì wọn kọ́ wa gangan al-muallimul hakiki òun ni mùdírù al-muallimul majazi òun ni àfa wa tí wọ́n ń sọ ìtàn muallimul majazi ni wọ́n amma al-muallimul hakiki huwa al-mudir kì í ṣe bá a kàn ń pè wọ́n láàfáà nítorí pé wọ́n jẹ́ ọmọ Sheikh Adam rárá o torí pé wọ́n kọ́ wa ń kéwú. torí pé mùdírù kọ́ wa ń kéwú la ṣe ń pè wọ́n ṣe jẹ́ àfáà wa so ipò méjì lẹ́ni wọ́n jẹ́ àfáà wa wọ́n tún jọ máa àfáà ayé àgbẹ̀dọ̀ kò wọ́n lọ́ máa àfáà wa mọ́ ọmọ àfáà gbogbo ayé wọ́n dẹ̀ ń jẹ́ àfáà wa direct tí wọ́n di méjì lọ́dọ̀ tiwa gbọ̀dọ̀rọ̀ kan ní ti àfáà wa tí wọ́n sọ ìtàn láìpẹ́ yìí ṣẹ́rí ẹni tí ó bá lè jẹ́ kí fídíò ìdọ́dọ̀ wọn mo kàn fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ kìí ṣọ̀rọ̀ ebú wàláhì ọ̀rọ̀ ọmọlúwàbí síra wọn ni ọ̀rọ̀ ọmọ kí ó sáfà torí pé ọmọ kí ó náà máa gbà fámọ̀ràn nígbà míì tó bá ti rí pé àfáà ti ń lọ ibi tí ó yẹ kó lọ. eré bí ẹni tó kọ̀ rẹ̀ ń sìn ọjọ́ àbúrò Hakeem Abdulwahid ó ní ìjà lára kì í tán àwọn mọ̀ pé ìjà lára lè ń bá wọn jà ṣùgbọ́n ó yẹ kí ẹ ti gba kádàrá tọ́lọ́hùn Sheikh ó yẹ kí ẹ ti gba kádàrá tọ́lọ́hùn yẹ kí ẹ ti mọ̀ pé nìyí ò ṣe forí gbárí pẹ̀lú ẹ ti ń bá bọ̀ tí pẹ́ kò síbi tẹ́ ẹ lọ wádà ní Habib wádà ní Habib wádà ní Habib kò síbi tẹ́ ẹ dé wádà ní Habib wádà ní Habib ó gbà ìra nínú ilẹ̀ rẹ́dì láti sọ̀rọ̀ fámìlì yìí fún níta gbangba tábà pé ń wà sí ẹ̀ ní sọ̀rọ̀ mi ìrọ̀ bọ́dà mi Habib lọ. ṣé gbogbo kí nìyẹn kò fún lápọ̀lé o ìyẹpẹrẹ ló ń fún yín o ìyẹpẹrẹ òun ló ń fún yín o láwọn tí wọ́n pè é wọ́n á máa wà disappointed lórí pé ọ̀tọ̀ ní tá a pè é fún ọ̀rọ̀ ẹbí ilẹ̀ sọ́nbí. ṣe mọ̀ pé mi gbẹgbẹ personally ṣe mọ̀ pé ṣe fún mi kódà bí tẹ́ ti ṣe fún mi unexpected ibi tí èèyàn lérò ibi tí èèyàn lérò níbi àṣẹ tún lè bá òun ló nǹkan báyìí dé bí báyìí. inú lecture room ni mo wà níwájú lecturer tẹ́tí attack mi. ìsàlẹ̀ náà kàkọ́ ní lẹ́yìn ni tẹ̀tí ń sọ oríṣi ọ̀rọ̀ ṣé ti wá rí nísìn ìwọ àti bọ́dà ní Habib tẹ́ ń bá gbogbo ẹ̀rú tẹ́ ń bá gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ń ṣe gbogbo tẹ́ ń ṣe àwọn tẹ́ ń ṣe wọn ṣaṣọ tó ń bọ̀ kó lè gbé ìgbà máa wá tó yẹ sí pé gbogbo wọn lajẹ́ lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ tẹ́lẹ̀ níbi tá a ti ń gba lecture níbi tá a ti ń gba lecture nínú lecture room ní asgbé lecturer àdékọ̀ wúra ẹ̀mí gbogbo lè. Ǹjẹ́ wo lẹ rí kí Mudir Markaz Sheikh Muhammad Habibullah ǹjẹ́ wo lẹ rí kí wọ́n bẹ́ ṣe ń bú wọn tó látọ̀gbọ́n tẹ́ tí ń bú wọn kí wọ́n wá sọ̀rọ̀ yẹn ta àgbárí. Ǹjẹ́ wo lẹ rí kí wọ́n wá sọ̀rọ̀ yẹn ta ó yẹ kí wọ́n náà tó lábùkù fún yín náà pé ẹni tí mo tiẹ̀ ń sọ̀rọ̀ yìí kò dídí sọ̀rọ̀ mi rí. Kò dídì kò sọ̀rọ̀ lórí kò dídì sọ̀rọ̀ àbúrò àti lágbájá ń jà wọ́n sọ̀rọ̀ lórí káwọn wá rí pé ọ̀rọ̀ lágbájá látọ̀dún pé tí wọ́n ń ṣe kìíní yìí látọ̀dún pé tí ń ṣe kìíní yìí ǹjẹ́ yìí rí kí ìlú sọ̀rọ̀ yìí rí kan fún orí sí i kò sí tó fà ní pé wọ́n respect bàbá tó bí wọn ni wọ́n respect bàbá tó bí wọn ni àwọn tí wọ́n bá ń wú ẹlòmíì tó bá ń wú èyí lókèrè
tí wọ́n bá súnmọ́ mùdírù yìí wọ́n á rò pé bẹ́ẹ̀ ṣe ń kun mùdírù lọ́gbà yìí wọ́n á rò pé bó ṣe rí nìyẹn. gbogbo ìgbà ọ̀rọ̀ ogún gbogbo ìgbà ìgbà sí ẹgbẹ́ sí ẹgbẹ́ pé lákọ̀ọ́kọ́ ṣẹ̀ríyà tẹ̀ mẹ́ríkàzì ò sí nínú ẹni tí wọ́n lè tẹ̀lé tán lè pín lógún. mùdí ìdẹ̀dẹ̀ rí yẹn gẹ́gẹ́ báwa ṣe rí wọn àwa tá a súnmọ́ wọn ó ń ṣe kídímọ̀ bàbá wọn ọmọ kéwì ni wọn ẹ̀ ṣe àsọmọ. wọ́n ń ṣe kídímọ̀ bàbá tó bí wọn torí wọ́n bá ń ra àwọn ọmọ àfáà wa wọ́n á máa misbehave wà ṣe bàbá mi lónìí kí ló lè ṣe ó bá ṣe wù mí ni gbogbo àwọn owó tó bá jẹ́ ẹ̀tọ́ tí wọ́n ń ná sí nǹkan tí bàbá wọn fi lẹ̀ pé kó má bàjẹ́. wọ́n á ná benefit ní ogún ẹ̀ ń sọ yìí tí ò bá yẹ kí wọ́n ṣe kídímọ̀ bàbá wọn. kí ni benefit? bẹ́ẹ̀ sí máa ń sọ́fọ̀ rẹ̀ pé ẹ̀wọ̀n ní ikú ní markaz wọ́n ní ikú ní markaz ẹ̀wọ̀n ìjẹ́ kẹ́ wọ ilé bàbá yín irú yẹn mọ̀ pé rọ́ nìyẹn náà kò sí ọjọ́ wá sí markaz yẹn kan lè yín jáde kò sí ní ọ̀hún tí ó lè yín jáde kò sí ẹgbẹ́ lè yín jáde rí. ilé tí Sheikh Adam ní tání sí pé wà ní White House àti ìdánisọ́ bí ìwò èwo ni mùdírù ń gbé ń bẹ̀ èwo ni ọmọ mùdírù ń gbé ń bẹ̀ èwo ni ìyàwó mùdírù ń gbé ń bẹ̀ ṣèbẹ́yìn ilẹ̀ ń gbé kan ẹ̀yìn ilẹ̀ ń gbé kan ní Americas tẹ́lẹ̀ ní apartment báyìí bẹ́ẹ̀ ẹsẹ̀ nínú bí àwọn ilé ló ṣọ́ọ̀bù ní o bí ọmọ yín ní o ní Americas ń bẹ̀ táwà yìí mọ̀ inú Sheikh Adam tó sì wá bẹ́ẹ̀ Sheikh Ridwanullah ni wọ́n gbé bẹ́ẹ̀ fá ìyẹn àkọ́bí bàbá lọ́kùnrin wọ́n gbé bẹ́ẹ̀ fá tàfikù àtàwọn ìyàwó wọn ọmọ mùdírù wọn ló ń gbé bẹ́ẹ̀ ìyàwó mùdírù wọn ló ń gbé bẹ́ẹ̀ sí mùdírù lápátímẹ́ǹtì rẹ̀ àbí ní bàbá tó wà ń sún ilé rẹ̀ ṣé mùdírù ló ń gbé ni ìbí àwọn ìyàwó Sheikh Adam ló ń gbé bẹ́ẹ̀ ṣe ìyá tó bí mùdírù gan wà ń bẹ̀ ṣé ìyá tó bí mùdírù wà ń bẹ̀ ẹ sábà káwa mọ̀ pé ẹ̀yin gangan lápátímẹ́ǹtì nílé Sheikh Adam tó wà Americas ẹ̀dẹ̀ ń wá bẹ̀ time to time kò sẹ́ni kankan tó lè ń bẹ̀ ẹ má parọ́ fáwọn èèyàn mọ́ kò dáa fáwa kò dáa fáwa ẹ má parọ́ fáwọn èèyàn mọ́ ẹ bọ́ takẹ́ sọ pé ẹ ní apartment nínú ilé Sheikh Adam ní Americas ibi dáwà ń sọ fáwọn èèyàn pé wọ́n lè kó ibi nǹkan àbáyé wọ́n lè yí ọ̀rọ̀ àbáyé wọ́n sì gbé nítorí wọn wọ́n ìgbà tó bá ń sọ̀rọ̀ ẹ̀mọ́ bá wọ́n pé àbí bèjì làbáyé mo máa ń wọ́n ṣe bèjì ní wọ́n ni ṣe wọ́n ní gbọ́dọ̀ sọ yìí ẹ̀kan máa fi àwọn tẹ́gbẹ́ ń ṣe tàbí ẹni pé wọ́n rẹ́rìn ẹni pé wọ́n ń smile torí ọmọ kan ó jáde ó sọ pé ẹ má sọ pé wọ́n arrange ni kinní kan ní ilé fọmọ ẹlẹ́sìn torí pé kò ṣẹ̀ṣẹ̀ máa fi gbólóhùn àbùkù bá àfáà sọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ jọ wà lásọ̀rọ̀ àdìsí wọn ẹ̀ lórí èsì ó bá ti gbà pé ó jọ tẹ́ wọn lọ́rùn pẹ̀lú nǹkan tó ṣe ẹ̀ ó ní wọn ṣàrẹ́jí tí wọ́n bá ń ṣe interview bàbá tiẹ̀ ní ọ̀nà tí ò gbà táwọn tí wọ́n wá àwọn interview àwọn èèyàn tí wọ́n wá ń rẹ́rìn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò dá tó ń sọ yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ kí ni wọ́n máa ṣe sí táwọn rí ẹ̀rín sí ọ̀rọ̀ tí ò dá sí ọ̀rọ̀ ní ilé tí wọ́n rí ẹ̀rín sí anyhow láwọn ọ̀rọ̀ ní ìkódà
àwọn irọ́ ń bẹ ní àwọn ọ̀rọ̀ yẹn ní kò ń ṣe gbogbo ẹ̀ lẹ́yìn máa wá sọ́ǹtà ni. kò sí bẹ́ẹ̀ afáwa ṣe é rántí pé ẹ ti lọ rìpọ́ọ̀tù gbòdúrú yìí lọ́dọ̀ àwọn ọlọ́pàá rí ẹ ti lọ rìpọ́ọ̀tù àwọn gbòdúrú lọ́dọ̀ àwọn ọlọ́pàá rí ibi tí gbòdúrú dá sí nílé yìí ẹ ti lọ rìpọ́ọ̀tù gbòdúrú lọ́dọ̀ àwọn ọlọ́pàá rí wọ́n pé àwọn ọlọ́pàá yẹn invite gbòdúrú wa wà kí ló dé báyìí táwọn yẹn ti rò pé àbí àwọn ni ẹ̀gbẹ́ ni tí wọn lọ gbé gbòdúrú lẹ̀gbẹ́ nah you are his big brother yes tí wọ́n wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún inú wa bẹ́ẹ̀ ẹni tó wá lọ rìpọ́ọ̀tù yẹn wá padà di alábùkù lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí gbogbo eléyìí kò yẹ kó tó fún yín ní pé ẹni yìí tẹ́ ẹ lélélélé tẹ́ ẹ sọ ẹ̀ láì dá títí ó sì ń yí lọ náà ni ní ìwà ẹni yìí ẹgbẹ́ yín ni nàá ẹgbẹ́ yìí ni náà kálábùrò ní àṣọrí wọ́n gba orí nǹkan rú ẹgbẹ́ yìí ni tẹ́ bá lè mọ kí òun náà mọ̀ kò súnmọ́gbé láàrin alhamdulillah ṣẹ̀bẹ́ ni tí ó bá jẹ́ olórí ní òkọ̀kọ́ ṣe nǹkan ọdún mi ń bá ń sọ yìí ṣẹ́gbẹ́ ní òbí mo kàn ń bá ń sọ̀rọ̀ kádàrá ni ẹgbà kádàrá pé ẹgbẹ́ yín lẹ́nu yìí torí pé ẹjọ́ ìbá gba kádàrá yóò gba kóróró níbi ẹ̀rí pìtẹ́ pé ẹ lọ mú fídíò kan wá fídíò ẹyọ kan péré ibi tí mo nílò tó ti fún ilé sí rí láti jọ bẹ́ẹ̀ ti máa ń sọ̀rọ̀ ìlú yìí káàkiri kò sẹ́ńbẹ́ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú yìí fún kò sí ẹnu tẹ́ẹ̀lì fi yí wọ́n lọ ní àbúrò ní ìgbà gbogbo ìjẹ́ kò sí gbogbo ẹ̀rí bẹ́ẹ̀ sí ń tẹ̀lé ní tẹ̀lé afọ́jú ẹgbẹ̀rún ọlọ́run ẹbẹ̀rún ọlọ́run torí gbogbo ara padà pé tí òun nìkan ní ọmọ tí ṣe ká ádámù bí ni ágbọ̀n ọmọ ẹgbẹ́ àwọn nìkan kọ́ lọmọ tí ṣe ká ádámù bí kò sẹ́ńtì bàbá àwọn nìkan kọ́ lọmọ tí ṣe ádámù bí bí oníkálukú bá ṣe jòkó nínú fọ́tò ń ṣe bá rẹ̀ àwọn èèyàn tí wọ́n ń wo oníkálukú wa káàkiri àgbáláyé wọn ò gbọ́fà àwọn èèyàn tí wọ́n ń wo gbogbo wa káàkiri àgbáláyé wà láàyè ọgọ̀ wọ́n mọ ẹni tó dá yàtọ̀ sẹ́ni tí ò dá wọ́n mọ ẹni tó dá yàtọ̀ sẹ́ni tí ò dá wọ́n sì ń sọ ní oníkálukú láti ibikíbi pàwà ẹ̀yin kọ́ lọ́rọ̀ ròyìn èèyàn gbé omi yóò dá ẹ̀yin kọ́ lọ sọ fáwọn èèyàn gbé ní òun ló ń dà kankan rú láà ṣe rí bẹ́ẹ̀ bá gba kádàrá kí ẹ wá wo tọ́lọ̀ wọn ṣe gbogbo àwọn tó ń bá tí bàbá yẹn fi sílẹ̀ tó ń bá ṣọ̀tá ẹ̀yìn ti torí pé ẹ̀ láìkì ẹ̀gbẹ́ yìí tẹ́wọ́ lọ ń kó wọn kò ń ṣe pé wọ́n fẹ́ràn yìí wọ́n láì kò ń ṣe pé wọ́n fẹ́ràn yìí torí pé wọ́n fẹ́ lò yín láti bá ẹ̀gbẹ́ yìí jà ní o torí pé wọ́n fẹ́ lò yín láti bá ẹ̀gbẹ́ yìí jà ní ẹ̀yin máa padà wálé wọ́n ẹ̀ ní tẹ̀lé yín wálé yín wọ́n láyà nífẹ̀ẹ́ yín torí pé ọmọ ṣe ká dàmú yín ṣe rí ìfẹ́ táwa ní sí mùdírù kò ń ṣèfẹ́ afọ́jú gbogbo ẹ̀dá máa ń sọ káàkiri pé ìfẹ́ afọ́jú àwọn tí wọ́n ń tẹ̀lé lórí ọ̀nà kìíní ẹ̀ ń tara yín ni èmi á ṣàgbé lè ka nǹkan oríṣi mẹ́rin tí mo fi tán sínú ìfẹ́ mo lè ka nǹkan oríṣi mẹ́rin tí mo fi tán sínú ìfẹ́ mùdírù pátápátá tí onírú wà yìí olórí tí ó bá kọ́ńtró orí wa yìí
yóò múra o torí pé àwọn náà múra káyì àṣìgbọ́n irú ni oríṣiríṣi bẹ́ẹ̀ wá pọ̀ lára mùdírù àtàwọn ológun tó yàtọ̀ sí mi ó wá pọ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ń lo làákàyè fi kọ̀ǹtúrò oníkálukú tí wọ́n sì complain àfihàn tó bá jálẹ̀ inú rẹ̀ nìkan. mo kọ́kọ́ fẹ́ràn wọn pé wọ́n jẹ́ ọmọ àfà Sheikh Adam mo kọ́kọ́ fẹ́ràn wọn pé tí n bá ọmọ Sheikh Adam èyí kọ́kọ́ fẹ́ràn ẹ pé ọmọ Sheikh Adam yẹn màá fẹ́ràn ẹ nífẹ̀ẹ́ wá. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ràn wọn pé wọ́n jẹ́ àfà mi mo fẹ́ràn wọn pé wọ́n jẹ́ àfà mi mo tún wá fẹ́ràn pé wọ́n jẹ́ ẹni tí máa ń sọ òdodo lẹ́lẹ́kẹta òdodo wọn ò bẹ̀rù pé ibìkan láì tí sọ òdodo ibi à ń sọ òdodo yẹn ni ìyáyọ kan wà torí pé ẹni tó bá ti ní ìyáyọ kan kò síbi tí ò ti lè sọ òdodo. kò síbi tá a ti lè sọ òdodo tí mo díẹ̀ ti lè sọ òdodo sọ ẹni tó bá ti ní ìyáyọ kan tó gbé kò sí owó tó o lè fi tán kò owó òun fíríkì ẹ̀ tí wọ́n lè fẹ́yìn ní 10 million naira gbẹgbẹgbẹ ẹlẹ́ fún jọmọ ìjọ kan kí ló sún wọn débẹ̀ ìfẹ́ bàbá wọn ní mo tún wá rí wọn rí ìyẹn ẹlẹ́lẹ́ka àwọn tí mo sọ ní pé wọ́n tún wá fẹ́ràn bàbá tó bí wọn kò sí nǹkan ọ̀hún tí mo lára bòdó Amẹ́ríkà sì lè fi dìfẹ́ ní bàbá ẹ̀ kò sí bẹ́ẹ̀ lè sọ tó o bá ti fẹ́ rí pípọ̀ ojú ẹ̀ ìwọ ṣàbú bàbá rẹ̀ bọ̀ tó o bá ti lọ tó o bá bú àwọn gbẹgbẹ wọ́n lè má fún ẹ lésì wọ́n lè má sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn àyè lámọ̀ ìjàpòrò ṣùgbọ́n tó o bá bú òun ó lè má sọ̀rọ̀ kò ní fún ẹ lésì ìwọ náà wọ àjẹgbẹ tí ó ń ṣe fún ẹ lésì ni bọ̀ tó o bá bú bàbá rẹ̀ bàbá tó bí gbogbo tí wọ́n ní ni wọ́n fi ń sáfù bàbá wọn. wọ́n ń sáfù bàbá wọn as pé ọmọ iṣẹ́ sọ̀gá wọ́n ọmọ iṣẹ́ tó láàyè ẹ̀dáda sógẹ̀ wọ́n sáfù pé àwọn ọmọ ṣẹ̀mọ̀ pé tíyàn bá ń wo pé bàbá mi ṣáà nìyé ó lè máa yọ̀ wọ́n ń sáfù bàbá yẹn gẹ́gẹ́ bí wípé òun òmòdì àwọn ẹni wọ́n sì jàmbá wọn rí. nínú tèmi fi fẹ́ràn rẹ̀ nítorí mo kàn fẹ́ràn rẹ̀ nífẹ̀ẹ́ afọ́jú ìfẹ́ afọ́jú kọ́ ìfẹ́ afọ́jú òun kọ́ lára fẹ́ràn rẹ̀ kò sì sọ wá dẹrú mo ti sọ̀rọ̀ kan rí mo ní mùdírù ló ń ṣe ló ń tọ́ tẹ́yà ká bá pè ní wọn ní ẹ̀jẹ̀ kó tọ́jú àwọn mùdírù máa ní àwọn náà ń tọ́jú àwa gbogbo àwọn tá a wà pẹ̀lú wọn àfẹn tó bá fẹ́ jẹ̀bi Ọlọ́run ló kù kò sẹ́ni tí wọ́n tọ́jú ní gbogbo wa ara àwọn tọ́jú àfàhà kí la fi tọ́jú wọn àwọn ló ń tọ́jú wa lóòótọ́ àmọ́ ṣe kíndúmọ́ kọ̀ọ̀kan bọ̀ tó bá dé ńlá orílẹ̀ káyà òkè ṣe báwọn rí báwọn ọ̀gá mi ṣe ń ṣe sáwọn ọmọlẹ́yìn wọn ṣe bá rí báwọn ọmọọṣẹ́ mi ṣe ń sákò lẹ́yìn ọ̀gá ẹ̀ wọ́n máa bí pé kí ni a ní torí pọ́gbọ̀n òun láwọn a ní torí pọ́gbọ̀n òun ara ẹnìkan ló mọ̀ tọmọ ẹnìkan ló mọ̀ gbogbo ìròyìn ní òní ìròyìn burúkú yóò sí lára mùdírù ìforúkọ bu ẹnìkan rí ajánẹ́sì kan ní ajánẹ́sì àgbà kan ni ó ní mùdírù ní kọ́kọ́ fún òun ní tó tóbi láyé láìjọ́ tó wọ́n ti lọ òde ó ní káwọn pa 1 million àbí káwọn pa 2 million kò sí báwọn ṣe lè rówó tó lóde àáfà tó ń tẹ̀lé yìí 25,000 ló fóun owó tó pọ̀ jù náà nìyẹn 25,000 olóògbé báwọn wá pàdé pẹ̀lú mùdírù àtàfà tó ń tẹ̀lé yìí tó ń jẹ́ sí fún yìí òde yẹn ó wá pa wọ́n pọ̀ wọ́n wá gbé wá síwájú mùdírù ẹ̀rọ yẹn díẹ̀ náà nínú owó tó fi fún mùdírù yẹn 250,000 fún òun gẹ́gẹ́ ọlọ́run gbé sálẹ̀ àfáà tó fẹ́ gbà ó ní mùdírù ń bà yín jẹ́ ní gbogbo eléyìí náà mùdírù ń bà yín jẹ́ eléyìí náà irú owó olélè
mo forúkọ bo àwọn méjì láṣìírí tẹ́ni ẹ sọ. Kò sí tí ìlú bá rán iṣẹ́ tí táfà ní òun ra ọmọ mi iṣẹ́ tí ó ráre gbogbo ayé ẹ̀ tó bá fi lè rán iṣẹ́ pé wọ́n lọ ṣe nǹkan báyìí wá lọ bí báyìí fún mi ibi tó bá lọ yẹ inú ẹgbẹ́ tí mo bùkún tó dé pé báyìí ni bẹ́ẹ̀ ni ṣe rí nìyẹn. Ẹni tó ní àánú ọmọ làkejì ẹ̀ tó ní àánú ọmọ lẹ́yìn ẹ̀ tó ní àánú àwọn tó ń bá a ṣiṣẹ́ kò ń ṣe wẹ́ ni kò ń ṣe ní nǹkan tó ṣe kínní so táwọn lè fẹ́ ká fẹ́ràn wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ àfọ́jú ìfikẹ́ ń jẹ́ ìfẹ́ àfọ́jú ẹni tó bá dá ìyẹn mọ́ nífẹ̀ẹ́ ni. Wa innal muhibba liman yuhibbu muti'un tó bá sì ti ń fẹ́ràn ẹni tó fẹ́ràn o gbọ́dọ̀ mọ tẹ̀lé o gbọ́dọ̀ ṣàbòsí ẹ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó o bá lè sọ tó bá ń pa ẹ̀ dákẹ́ o gbọ́dọ̀ máa jẹ́ lẹ́sẹ̀ o gbọ́dọ̀ máa dalẹ̀ o sì gbọ́dọ̀ dìtẹ̀ lọ́rọ̀ tí wọ́n ní òfin mọ́ lójútù lọ́rọ̀ tí wọ́n ní òfin mọ́ lójútù o ní wà pẹ̀lú mòlúù láyé kò kábàámọ̀ gbogbo àwọn tí wọ́n fẹ́rẹ̀ tẹ́lẹ̀ mi bájá fi máa sọ̀rọ̀ burúkú pé èèyàn báyìí náà wọ́n pé o sì mẹ́ni yìí òdò ń sọ bí wúwẹ́ tí wọ́n rí pé tó ń gbọ́n ta náà wọ́n rí pé tó ń gbọ́n ta tí ó wà fáwa bá ṣe wà yí afẹ́ràn yìí òun ló sọ́ńtà yìí the best ni pé kẹ́yìn náà kẹ́ fọ́ọ̀lù legacy bàbá yín kẹ́ mọ dáàbò bò tí bàbá yín gbé kalẹ̀ kẹ́ mọ dáàbò bò tí bàbá yín tí wọ́n gbé kalẹ̀ kò ṣe pé kẹ́ mọ tàbùkù gbogbo àwọn nǹkan nígbà ìṣe ẹ máa ń rò pé mo dúró lẹ́ ń tàbùkù ẹ mọ̀ kí bàbá lẹ́ ń tàbùkù ṣé ẹ mọ̀ àbí Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run sì wà pẹ̀lú wa tí ẹ jẹ́ kó mọ bẹ́ẹ̀ ẹ ní mọ̀ sọ̀rọ̀ mòdúrù yìí láì dákẹ́ rí ọ̀nà àbáyọ o kò sì sí ìṣẹ́fẹ́ tí ó kú torí kò ṣe é ro kúrò àwọn tó ro kúrò lánàá mo ti sọ́ǹsì wọ́n ti ṣáájú ẹ̀ lọ àwọn tó ro kúrò lánàá mo ti ṣáájú ẹ̀ lọ. Nínú ìsìláàmù gan kò dá kí ẹ mọ ro kúrò mùsùlùmí ẹgbẹ́ ní ìsọgbọ́n ro kúrò wọn o ṣùgbọ́n tí ẹ bá ti ń so ní lọ́tún tí ẹ bá ti ń so ní ìlú sí kẹ́ni yẹn kú kò kán pẹ̀lú o kò bá kú bá máa kú kò kán o mo tún rí rìpíìtì ẹ̀ ṣe láwọn ọ̀tá yẹn tẹ́ ń kún wọn lọ́wọ́ lórí pé káṣà máa bá ìgbé yín jà ọlọ́run jẹ́ paragé kajẹ́ o 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 wọ́n yìí sọ̀rọ̀ yìí o wọ́n yìí sọ̀rọ̀ yìí ara o tẹ́ ẹ bá sọ tí o tẹ́ fẹ́ sọ tán lójú wọn tẹ́ ẹ bá ti padà sẹ́yìn wọ́n yìí mú sí yìí o ọ̀rẹ́ yín gbẹgbẹ lè ń bájà yẹ o èèyàn yín lè ń bájà yẹ o ẹbí yín lè ń bájà yẹ o nǹkan yín lè ń bájà yẹ o ọ̀la yín lè ń bájà yẹ. mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ọ̀la yín òun lè ń bájà yẹ. the best ni wípé tẹ́ ẹ bá lè sọ bá a bá ń pa ẹ́ nìyí the best náà ni pé kẹ́ ẹ dákẹ́.
tẹ́ ẹ̀ bá lè sọ dáadáa ń pa ẹni yìí the best thing ni pé kẹ́ ẹ dákẹ́ kẹ́ ẹ sì dákàdà pé ẹni yìí jù mí lọ ní gbogbo nǹkan ẹni yìí jù mí lọ aṣíwájú mi ni ipò bàbá yín ló tún wà àfi kẹ́ ẹ súnwọ́pọ̀ pẹ̀lú ẹ̀ bí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń súnwọ́pọ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀ ni o kò sí bẹ́ẹ̀ ni máa ríra yín gẹ́gẹ́ bí ẹ̀yin náà jẹ́ nǹkan níwájú ẹ̀. ṣẹ̀fún láàrin ara wa tá a bá ní parọ́ fúnra wa yàtọ̀ sí ń ta ọjọ́ táwọn èèyàn tẹ́ ń sọ fáwọn èèyàn ń ta àbí táwọn èèyàn ń rí àyímọye ìgbà ló máa wọ mọ́ríkàsì tí mo dúró máa wẹ́kọ̀mù yìí ẹ máa jòkó mistake kan tẹ́ wọ́n ń ṣe náà ní pé ẹ fẹ́ jòkó sẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bíi pé gbé yín ẹ wàá máa sọ lárúbáwá láì sí pé ẹgbẹ́ Yorùbá kẹ́ má bàa lo ẹ̀ fún gbogbo ẹ̀ ló ń ṣojú ọ̀nà ọ́ ta ni ẹ̀gbọ́n wo ni ó gbà táburú ẹ̀ máa fẹ́ máa rí fín bẹ́ẹ̀ táwọn tí wọ́n ń bẹ pẹ̀lú wọn tí wọ́n ní ń lè há ti pé ara ẹ mọ̀ ṣe báyìí ẹ jòkó sápá báyìí ipò àgbà náà wà ipò àbáyé náà wà ẹ máa wò ó wò pé Sheikh Adamu ni ẹ máa wò ó pé Sheikh Adamu ni tẹ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ò máa wúrọ̀ àwọn àpọ́nlé dẹ̀ mọ́ rí náà tẹ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ ẹ̀yin náà rí bóò ni ìgbésí ayé ṣe máa yàtọ̀ sí ìtẹ́tí ń lòpọ̀ kò ń ṣe pọ́lọ́mù ìṣàánú yìí náà kò sọ́nà Sheikh Adamu kan tọ́lọ́mù ìṣàánú torí pé bàbá ti parí ẹ̀ torí pé wọn bá tọmọ lọ́mọ jẹ́ wọn bá tọ́lọ́bọ̀dì jẹ́ wọ́n ṣe bàbá fọmọ lọ́mọ ni báwo lọ́wọ́ òṣèré wa ná ṣàánú ni ṣùgbọ́n nífẹ̀ẹ́ ara yín daṣẹ́ ara yín nù ẹnìkan ní ló ń jókòó sórí àga khilafa ẹnìkan náà ló ń jókòó sórí ẹ̀ ní ipò méjì ọ̀gá yìí kí ọ̀gá méjì wakọ̀ ẹnìkan ní wakọ̀ wá lè jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá òpé ṣùgbọ́n ẹgbẹ́ ṣe ọwọ́ tẹ́ fi ń gbé ikọ́ ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ yí pé pẹ̀lú sọ pé sọ̀rọ̀ yìí lè yẹjú báyìí báwo yẹn ṣe máa ń pa sọ̀rọ̀ yìí lè ọ̀rọ̀ aláyẹ̀ lè yẹjú ó nílò ìgbésẹ̀ tí wọ́n gbé táwọn náà mọ̀ ó dẹ̀ ní ìṣe sí bí wọ́n ṣe máa ṣe àtàwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ pé àfáwà tí ó yàtọ̀ aláìyà ẹ̀kẹ́ wọ́n wọ́n owó àpẹẹrẹ láwọn èèyàn fún yín gbogbo Sheikh Adamu ní lójú mẹ́kàzí wa ó ń ṣe pé òkèlè ojú brọ́dà mi tẹ̀ fi ń wo rẹ̀ ojú brọ́dà mi ẹ̀rí pé ó lẹ̀ ń lò fún wọn sọmọ lẹ́yìn àwọn tá bí lẹ́yìn náà lè ṣe bẹ́ẹ̀ fún yín kí ni yé dùn àwọn alòhó fún yín ṣe lójú yín lè dùn òní ní yín lè dùn ṣe rí àìrí rí pé irú ipò bàbá yín ló wà yẹn òun ni ìjọkọ náà wà fún yín àwọn èèyàn bá yín sòótọ́ rò ṣe àwọn tí wọ́n bá rí yín tí wọ́n bá ń bá yín lọ́rẹ́ rí sí yẹn lẹ́nu alẹ́ afẹ́ràn yìí aláìkè yìí tí wọ́n ti wá sọ́dọ̀ ìlú náà alẹ́ afẹ́ràn yìí tí wọ́n ń pè yín káàkiri ẹni wọ́n pè yín sóde ẹni wọ́n ní tí wọ́n bá yín sòótọ́ rò èmi yàtọ̀ síbẹ̀ o ní òye tí kankan lọ́dọ̀ ẹni kankan ìbẹ́sìn bí káwa bá yín sòótọ́ rò kẹ́ wá sọ wá dọ̀tá òótọ́ ọ̀tá bá bá yín sọ yẹn tẹ́ ẹ bá ṣe ẹ̀yin náà wo ta ló fẹ́ràn yín nínú àwọn ẹlòmíì tí wọ́n ń sọ pé ọmọ àfáwà làwọn náà àtàní ògbà pọ̀ ọmọ àfáwà lẹ́yìn ní kò sẹ́ni tí ògbà pọ̀ ọmọ àfáwà ní náà kò sẹ́ni tí ó gbà wípé ọmọ àfáwà ní ẹ ti jẹ́ ọmọ iṣẹ́ Ádámù ẹ ti jẹ́ ọmọ iṣẹ́ Ádámù ọ̀rẹ́ bì
gbogbo ọ̀nà tó bá wù kẹ́ gbà wáyé ọmọ Sheikh Adam ni kò sẹ́ni tí ó gbà fún ọmọ Sheikh Adam kan ni ṣùgbọ́n legacy Sheikh Adam tí bàbá fi sílẹ̀ àwọn kan fẹ́ gbà ọ fẹ́ gbẹ̀rù ẹnu àwọn èèyàn ń kún wọn lọ́wọ́ ẹ má kún wọn lọ́wọ́ ẹdún lè rí mi lọ́la kẹdún bí mi o I don't bloody care ṣùgbọ́n ẹni tó bá jẹ́ orílẹ̀ àkáyé mọ̀ pé òdodo ọ̀rọ̀ lèmi bá yẹ sọ yìí òdodo ọ̀rọ̀ náà ni mò ń bá yẹ sọ tipẹ́ tẹ́ bá ti rí mi lọ bá wa sọ̀rọ̀ tẹ́ bá ní àwọn ọmọ rádàrádá àwọn ọmọ tábìlì ló ń kó káàkiri àwọn ọmọ tí ní kan torí pé àwọn ọmọ níbi Ádámọ̀ a kì í fẹ́ òdodo ẹni tí ó lọ tàn wá la máa ń fẹ́ tí ó lọ bá àwọn láyà àfáwà àwọn láyà ọlọ́wọ́ máa kú yíyá ẹ̀yin gẹ́gẹ́ náà ní ẹ̀yin ní kò sí àwọn láyà nìkan ẹ máa wọ́n kàn ń tẹ̀yìn lásán ni àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀rọ níjọ́ tí nǹkan bá ṣe yàn láburú àwọn náà ni wọ́n ń ṣe èyí yẹn wọ́n sì sọ̀rọ̀ yẹn láì dàgbẹ́ aláìmọ̀ ara. ṣùgbọ́n àwọn bàbá ń sọ̀rọ̀ tọ̀rọ̀ yìí táà sì ní ìgbàgbé gbà àkúnlé wa ni pé ká máa rọ́dọ̀ tí ń gbé ká máa rọ́dọ̀ mùdúrùdé gbogbo àwọn iṣẹ́ kára mọ̀ká gbogbo akájọ máa ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú tó jẹ́ olórí nọ́mbà wà yẹn tẹ́jọ wá jẹ ọ̀kan a lè wá sọ́dọ̀ yìí a lè bá yín ṣe ní táwa ń sọ ní ẹgbẹ́ mi nígbà rò pé àbá máwọn kan lọ́ta torí pé tàbá gbọ́dọ̀ yín a máa yìí tàbá tí yìí ẹ̀ mọ̀ ríra yín pé àbẹ̀ wà lórí ráìtì ni ẹ̀ mọ̀ ríra yín pé wà lórí ráìtì ẹ̀ nífẹ̀ẹ́ tẹríba fẹ́ bí ẹgẹ́ tẹríba fún ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ wa tá a bá jọ súnmọ́pọ̀ tá a bá ń sòótọ́ ọ̀rọ̀ tẹ́nìkan kò ṣe ní fák tẹ́nìkan kò ṣàbòsí tá a sọ bí nǹkan báyìí ni ẹ padà rí bí tèmi náà ń bá mi sọ wọ́n fi ẹ̀jẹ̀ ní fáàkì wọ́n fi bí èmi o wọ́n sì fẹ́ jẹ́ àbòsí bí mi bí mi àdámọ̀ mi ò tiẹ̀ ó kórìíra kí n máa ṣe kí n má lè sòótọ́ rẹ̀ fẹ́ jẹ́ kí n sòótọ́ rẹ̀ fún. lálàáfẹ́ bí misal wàláhì mò ń sọ lélẹ̀ o Dr. Juma Adam Abdullahi Lori wọ́n ti bínú sí mi rí dáadáa nígbà ọ̀sọ́ gbogbo àti wọ́n ti nígbà ọ̀sọ́ pé àti jàrí wọ́n fà ní wọ́n ti bínú sí mi rí dáadáa kó gbàgbà bá ń bínú àwọn kan wà tó yá sí pé wọ́n lọ lúgọ sẹ́yìn wọn láwọn wọn tí wọ́n máa ń fẹ́ gba ọ̀rọ̀ rú láti fi bá mi jà ọdún mọ̀ sọ yìí tí ó lé lọ́dún mẹ́wàá o kò ń ṣe ọdún ó ti lé lọ́dún mẹ́wàá o wọ́n bínú sí mi rí dáadáa tí bá kí wọn ọ̀nà dá mi lóhùn àbá torí kò sí tó fà ní pé ilé ọ̀rọ̀ tí mo ń bá yín sọ náà là ń sọ fún wọn gbà náà ṣùgbọ́n ìgbà tó padà yá fún Ọlọ́run ló padà tọ́ wọn sọ́nà ló padà rí mòdú ní eré gbé bàbá àwọn ilé yìí o àwọn iṣẹ́ mistake tẹ́lẹ̀ ni ìyá sí lóṣù tí bá kí wọ́n sì kìkì ni àwọn ọjọ́ máa ń bá mi pè wọ́n máa pè ní wá kí mi ó ní gbèsè báwọn náà gbé náà nígbà tí ọ̀rọ̀ kéèsì gíní mi lọ ó ní gbèsè táwọn náà gbé ní gbèsè dáadáa ṣé táwọn tó bá rí ẹ̀ rí pé èèyàn fẹ́ da nǹkan rú ṣé wọ́n dúró tì yẹn ni wọ́n ní dúró tì yẹn náà so nísìnyí nígbà tí wọ́n rí gbá àwọn ẹni yìí wọ́n
fẹ́ balẹ̀ sí bàbá wọn jẹ́ káwọn yẹn ti para yẹn tí wọ́n wà pẹ̀lú tí wọ́n ìrí tí wọ́n lè rí mi bí mi sì kò ń ṣe ìrí bọ̀dá mi kọ́ o ìrí bàbá ni wọ́n rí wọn mo lè gbẹ̀rú ọdẹ. ìrí bàbá ni wọ́n rí wọn ìgbà tí ẹ̀yà kìíní lè kàn sí i mo lè wọ́n rí sọ ìgbé òbí ó máa dùn mọ́ àbí kò ní dùn mọ́ wọn àmọ́ ẹ̀yẹ kìí sọ ẹ má bínú tó bá dùn yìí ẹ má bínú ìyẹn tó bá dùn ẹlòmíì ìmọ̀ àwọn kan fẹ́ tọrọ ọmọ wọ́n fẹ́ fẹ́ ọmọ Dr. Juma ìyàwó ìlú sọ ọ̀rọ̀ láìpẹ́ ìpè tí kò wọ́n fẹ́ ọkàṣì fẹ́ tọrọ ọmọ yẹn Dr. Juma ń sọ fún wọn wípé àwọn ò láṣẹ lórí ọmọ yẹn bàbá àwọn wà lágbègbè bàbá àwọn ló láṣẹ tẹ́ ẹ bá ti gbà yọ̀ǹda lọ́wọ́ wọn tó bá ti fún yọ̀ǹda kálás gbọ̀dọ̀ pé èmi ni mo máa fi ara o bàbá àwọn àgbà bó ṣe sọ nìyẹn báwọn ni ẹni yìí ṣe sọ fún àwọn mòdúrú jọ́kọ́ wá nìyẹn mo kà fi yẹn mo fi ẹjẹ́ rìn kí lẹ́yìn náà fi gbà fún yẹn jù bẹ́ẹ̀ lọ. ṣé nígbà tí wọ́n wá ń ṣe léyìí ẹ lọ wo bí gbèsè ayé wọn ṣe rí sí náà bàbá tó bí wọn ò lè bínú sí wọn. ẹni ní tó bá ń rò gbé bàbá wọn tóbi ju bóun ṣe ń dààmú bóun ṣe ń ṣe wàhálà lọ yìí ní bàbá yẹn ló ń bínú sẹ́lòmíì yẹn ló ń fi ṣiṣẹ́ ẹni ló fi ṣìṣọ́ torí pé tí bàbá yẹn fi sílẹ̀ tó kú bá ń rí o tó bá rí gbogbo lọ inú ò ní dùn sí ọmọ bẹ́ẹ̀ tó bá lọ ń sọpọ́jà àwọn ọ̀tá tó fẹ́ bank iṣẹ́ tó ṣe wàhálà láyé tó ṣe tó mọ ọmọ bíbí inú ẹ̀ wá lọ ń sọpọ́jì wọn inú bàbá yẹn ò ní dùn náà tó kú bá ń rí gbogbo tó ń lọ láyé. inú ò ní dùn ó dìgbà tọmọ yẹn bá ń ṣe tó bá ń wá ìsọpọ́tì gbogbo tí bàbá yẹn fi ilẹ̀ wá nínú bàbá yẹn sọmọ dùn wọ́n pé alhamdulillah so afáwa eléyìí ni kọ̀mílónì kẹfẹ́rì díẹ̀ nínú púpọ̀ tó wà lẹ̀ tí mo lè sọ gẹ́gẹ́ bí ọmọdé èyí tí mo bá sọ ń bẹ̀ tó bá bí inú ẹ má bínú o àmọ́ ẹ wo èwo ni mo sọ tó já sí pé ó ní ìṣàǹfààní fún yín ọ̀rọ̀ mi à ń ṣọ̀tá kò yẹ ká máa ṣọ̀tá a rí níyì àpilọ̀tà èmi gbogbo tó di ọ̀tá ni kíní kan lónìí kò sí tó fà ní pé èyí rí tracy sí pé eléyìí fẹ́ ó fẹ́ ba iṣẹ́ haram yìí jẹ́ ni ṣọlá gbé sí wàhálà tí bàbá yẹn ṣe lábú ọmọ kí n tẹ́ni ó bá di pé lónìí àwọn ọmọ kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n lẹ́sẹ̀ tí ó pín bẹ̀ bọ̀ lẹ́yìn àwọn tó jẹ́ ọmọ bíbí inú wọn tó bá dúró àìmọye èèyàn ló ti sọ ṣíṣe haram náà lọ́rọ̀ tí ó dá wọ́n ti pé tẹ́ bá padà wádìí ẹni ẹ padà rí pé nínú àwọn ọmọ ṣe haram náà ń bẹ lẹ́yìn ẹ padà rí nínú àwọn ọmọ ṣe haram náà ń bẹ lẹ́yìn sí sí ẹ pé níbẹ̀. so ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ lọ change ìwé yìí ẹ lè máa rò wípé ọ̀rọ̀ yìí kéré sí mi lẹ́nu ṣùgbọ́n ẹ má wo èmi ọ̀rọ̀ tí mo ń sọ ẹni kẹwọ̀ mi ò ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Hadha wassalamu alaikum wa rahmatullah wa barakatuhu.